praise the Lord. Heaven me so, praise the Lord. Ẹ̀yin tẹ́ wà ní kó àlàyé, ẹ̀yin Ọlọ́run lógo ògo ní fúlọ́dùmọ́rì. Amúròyìn ayọ̀tàn yìí wá gbogbo àwọn èèyàn wá káàkiri àgbáláyé. Wọ́n kà jùlọ àwọn ọmọ káàrò jíire àti ní Nàìjíríà gbogbo àwa tí a fẹ́ràn Ọlọ́run tó lọ́wọ́ sí fún lórí ọ̀fẹ́ láti wà ní kó àlàyé. Kákẹ́ ìlú ẹ̀mí yìí sí o, hallelujah, hallelujah, hallelujah. Torí ìdí èyí mo fẹ́ kí a jẹ́ ká tẹ̀síwájú nípa àwẹ̀ àti àdúrà tó gbé kalẹ̀ fún wa. Wájú lọ kí àlàáfíà náà kó lè jọba lórílẹ̀-èdè wa, jọba ní Nàìjíríà pàtàkì jùlọ nílẹ̀ káàrò jíire wà ní àmàlàwọ̀ tẹ́wà ní Nàìjíríà káàkiri àgbáláyé. Ó lọ gbé àdírẹ́sì sílẹ̀ fún wa láti bẹ̀rẹ̀ oṣù June 2026 ká bá náà pàdé. Wájú lọ àwọn obìnrin rere, àwọn obìnrin tó fẹ́ràn ọkọ tó fẹ́ràn ọmọ, tí ò fẹ́ kí ọ̀tá gborílẹ̀-èdè wa, tí ò fẹ́ kí ọ̀tá kópa máa kọ́kọ́ wọn, àwọn obìnrin onílànà ẹ jọ̀wọ́ ẹ ṣe gírí kẹ́ máyàlé àdúrà tàbí tí ó lágbé kalẹ̀ yìí àwọn ọ̀pẹ́ tí ń gbà wọn tó tí ì gbà ẹ bá sọ wọn kán gbà wẹ̀ ọjọ́ mẹ́ta náà ní péré ẹ sì máa lo àwọn ọ̀rọ̀ tá a máa fi gbàdúrà olúwa sì máa gbọ́ àdúrà wa o nítorí dé yìí ẹ bá mi sọ gbogbo àwọn èèyàn wa kábẹ́sì tẹ̀síwájú àwọn ọ̀rọ̀ Ọlọ́run tó lágbé kalẹ̀ láti fi ká lò láti fi gbàdúrà òun lè lé number 1 olúwa sọ wípé ìwà búburú ti pọ̀ jù tí ò dára tí ẹ kó lè gbé kórí bẹ́ẹ̀. Second Chronicle chapter 7 verse 14 to 16. Second Chronicle chapter 7 14 to 16. Ó ní tí àwa ọmọ tirẹ̀ tí a bá rẹ̀ wá sílẹ̀ tàbá kéèké òun Olúwa tí a sì mú ìwà búburú kúrò ní ayé wa káyí padà kún ìwà tí ò dára epo máa gbọ́ tiwa. A rí pé àdúrà a bá ṣe ń gbàdúrà káàkiri àgbáláyé wájú lọ ní Nàìjíríà ní Yorùbá ní o gbogbo àwọn orílẹ̀-èdè àgbáyé àwọn ìwà búburú tí wọ́n pọ̀ jù wájú láàrin àwọn káàrò jíire àti Nàìjíríà àfẹ́wé mọ́. Olúwa ní kábàámọ̀ pàdé ọjọ́ mẹ́ta àwọn obìnrin aláìmọ̀ríkà gbàdúrà ìkókòrò ẹ̀kọ́ mọ́ wọn kálù àwọn ọ̀rọ̀ wọ̀nyí kí wà burúkú lè dópin ọ̀rọ̀ kọ́nítà kọ́ máa lò láti gbàdúrà ní Revelation chapter 2 verse 5 ilé sọ pé gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ kan ronúpìwàdà pé táwọn ronúpìwàdà òun ṣe tán láti darí àwọn ẹ̀ṣẹ̀ wa jì wá. Olúwa fẹ́ ẹlẹ́ṣẹ̀ kan ronúpìwàdà kò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ àlọ́ gbàdúrà àbẹ̀rẹ̀ náà kó lọ́bọ̀kan àwọn tí èṣù ti sí àyà wọn lé kó lọ́bọ̀kan wọn pàdé kó lọ́wọ́ tí wọ́n yí padà sọ́dọ̀ Ọlọ́run kó àwọn àlọ́ Ọlọ́run kó lọ́wọ́ gbà wọ́n kó níwà burú yẹ àwọn àlọ́ Ọlọ́run kó lọ́bọ̀kan wọn pàdé àlọ́ Ọlọ́run Psalm 7 verse 9 Psalm 7 verse 9 nígbà gbogbo kó dópin nínú ẹ̀yẹ nìkọ̀ọ̀kan ní ọkàn òkúta kó lọ́wọ́ mú kúrò kó lọ́wọ́ fún wọn ní ẹran eléyìí ọ̀rọ̀ náà sọ fún wa ní Proverbs 23:26 Proverbs 20:26 àálò láti fi gbàdúrà kó lọ́wọ́ mú ọkàn òkúta kó ní ọkàn àwọn èèyàn wa kí àwọn èèyàn kan fún ọkàn wọn fún Ọlọ́run kẹ́ni méjì kó má gba ọkàn wọn mọ́ àwọn àti ọ̀rọ̀ náà láti fi gbàdúrà sí ìyẹn ní Jeremiah 24:7 Jeremiah 24:7 àti gbàdúrà dáadáa kí wọn kálọ̀ kó fún ọkàn fọlọ́run kó jọba ní ọkàn wa kí èṣù kó má gba ọkàn àwọn èèyàn wa mọ́ gbogbo àwọn tí èṣù yálò tó ń pa wọn wá tó ń jí wa gbé ọmọ gbé tó ń bá àwọn obìnrin wa lòkulò tó ń gboko fún wa lọ́wọ́ tó ń gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ tó ń fẹ́ gbalẹ̀ gba náà wa lọ́bọ̀kan wọn pàdé wọ́n tó wọ́n fẹ́ kọ̀ tí wọ́n máa ṣe àìrí wọ́n fẹ́ gbàdúrà dáadáa lọ́wọ́ máa yí wọn kúrò lọ́wọ́ máa mú wọn kúrò àlàáfíà náà ti jọba àti ẹ̀yin àti èmi àti ẹ̀yin àtọkùnrin àtobìnrin ẹ̀ ká gbàdúrà ẹ̀ wájú àwọn obìnrin kẹfọ́jọ́ bí kúnlẹ̀ yìí kẹfẹ́ Ọlọ́run kó lu wa mú ẹ̀mí kó lọ àwọn tó ń ṣe bí ọ̀tán wá kọ́ wọn sí àìrí Ọlọ́run ṣe kí ni o wọn ló máa gbẹ̀san àwọn lóru ọ̀rọ̀ yé ìgé láti fi gbàdúrà kí gbogbo nǹkan lè wá sí ìmúṣẹ àwọn kárò yìí láti travel káàkiri àgbáláyé Olúwa fẹ́ náà padà sí ibùgbé wa Ọlọ́run máa ṣe wọn láti gbé ayé mi àti ẹ̀yin lórí dé yìí àwọn ọ̀rọ̀ náà tó wà ní Ezekiel 36:24 to 30 Ezekiel 36 yẹn 24 to 30 á fi gbàdúrà kó ló wá fi omi ìyè rẹ̀ fún ẹ̀wà mọ́ ká wà ní mímọ́ ká wà ní pípé kó ló fún wa ní ẹ̀mí mímọ́ kó wá dá kó ló wá padà kó ló ràn wá lọ́wọ́ lẹ́yìn yẹn àwa lọ sọ fọ́lọ́run wípé Olúwa ọdún àṣẹ fẹ́ ṣe lé fún wa ká fún wa ní oore ọ̀fẹ́ láti jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀ ló dára ká má ṣe máa wà burú síra wa mọ́ ká lè mí ìfẹ́ ìrẹ́pọ̀ lágbára á lọ ọ̀rọ̀ náà Psalm 133 ó dára tó rẹ kí bí ara ká jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀ sí rere òkè sí ibi o á lò dáadáa fi gbàdúrà yẹ lẹ́yìn yẹ á lọ Ọlọ́run sọ̀rọ̀ nǹkan gan tó bá ń fẹ́ fún ara rẹ fún ọkọ rẹ fún ìletò rẹ fún ọmọ rẹ
àti ìyàwó rẹ̀ ọlọ́run sọ̀rọ̀ máa sọ dáadáa kó ṣe pẹ̀lú tọkàn pẹ̀lú ìgbónú ọkàn pẹ̀lú taratara lẹ́yìn yìí kí wọ́n gbàdúrà ìgbà tí wọ́n gbàdúrà ẹ̀ tán kí wọ́n lo Psalm 126 ìkólọ nìkọ̀ọ̀kan wa ìkólọ nìkọ̀ọ̀kan kó lọ bẹ̀rẹ̀ sí dá padà láti sìn ín lọ tí wọ́n ṣe léyìí tán àwa fi ọ̀rọ̀ náà àwa fi ṣe dìdí rẹ̀ ìyẹn ní number 1 1 John 5, 7 and 8 1 John 5, 7 and 8 ọlọ́run tó wà ní ọ̀run ọlọ́run wà ní mímọ́ á kún fún ìṣiṣẹ́ ọkọ̀ fún àdúrà tá a gbà fún lédè ìwé fún ara wa yìí o then 1 John 5, 8 yẹ ó ní ẹ̀mí ọlọ́run àtúnmí àti ìkẹrẹ pàtàkó wà dúró àpáṣẹ ìmúṣẹ ẹ wá fi èdè ilé náà sí that is Psalm 19 verse 14 Psalm 19 verse 14 lákòótán Luke 21:13 ẹ bá ti gbàdúrà ẹ dáadáa pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run wọn yẹ nípa Jésù àdúrà gbà gbogbo ìkọlọ yìí lọ dá padà kó tí wọn náà dá padà o bàkà tó bẹ̀rẹ̀ àdúrà yẹn tí wọn ti jí láàárọ̀ kùtùkùtù tí wọn ẹ̀kọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kó ló wá ṣe o tó lè mímí sí lẹ́yìn yẹ ẹ bẹ̀bẹ̀ fún ìdàdíjẹ́ ìṣẹ̀yìn ẹ wá bẹ̀rẹ̀ fún ẹ̀mí mọ́ kó lọ́ fún àṣẹ ọlọ́run sí ilé ẹnu ẹ gbàdúrà yẹn tọkàntàn tààtàrà Olúwa á gbọ́ àdúrà wa o gbogbo ọkùnrin kó lọ́ bá dá padà yìí ni ọ̀rọ̀ náà tó tọ gbogbo wa o ní orúkọ Jésù Kristi Olúwa wa àdúrà wa gbà bàbá wa nínú Olúwa ló wá ká kéde ìròyìn eré yìí bàbá Professor Emeritus Stephen Banji Akintoye pẹ̀lú orí ìkànnì Yorùbá Community Prayer Group àti Interfaith tó wà ní Amẹ́ríkà àti gbogbo àwọn tó lọ́wọ́ ìgbà kátàgbà ń gbàdúrà ní ọ̀rọ̀ ti jáde sí wa àdàfẹ́lú yìí wa pé oṣù yìí June kábàárà ń pàdé gbàgbé àwọn obìnrin wa ẹjọ́ ẹ sọ fún gbogbo wọn ká ń gbàdúrà ẹjọ́ mẹ́ta kẹlẹ ọ̀rọ̀ yìí ká fi gbàdúrà wọn pé owó kó lọ́ra dá padà wọn tó wà tó fẹ́ gbẹ́lẹ́gbàdà wa èṣù ní lọ́wọ́ ìlú èṣù ní àwọn olùmọ́ o gbàdúrà wa a fẹ́ kú fẹ́nikẹ́ni o àwọn bá wa àwọn ìyè wa àwọn ẹbí ara tó wà ní ìdálẹ̀ àti àwọn táwọn nílé àlàáfíà ní fún wa ẹ ká ti gbàdúrà yìí ọlọ́run á gbàkóso àlàáfíà fún wa olóyè àti àwa náà wọn àtọkùnrin àtobìnrin ìkájú wọn gbé rẹ pọ̀ kó lè kó ṣe. tí ẹ bá ti dúpẹ́ fún wo tó láti fún yín ní àkóso rẹ ká gbàdúrà fún ọ tí wà ní ìgbèkùn Sátánì kó lè kó tó sílẹ̀ ká lu àwọn ọ̀rọ̀ wọ̀nyí ọ̀rọ̀ tá a máa lò fún àwọn tó wà ní ìgbèkùn Sátánì lélẹ̀ kó lè tó wọn sílẹ̀ Psalm 119 verse 173 Psalm 119 by 173 kọ́ wàrà kó ràn wá lọ́wọ́ kó lè kó wọn jáde kúrò ní ìgbèkùn Sátánì a tún lo Psalm 141 Psalm 141 verses 9 to 10 Psalm 141 9 to 10 a máa lò Isaiah 49 24 to 26 kálù náà then the last one Exodus 21:16 kálù lẹ́yìn gbogbo wọn lágbá Jésù ọ̀rọ̀ Ọlọ́run àṣìṣe àti gbà ìtúsílẹ̀ ọ̀nà àtọ̀là àṣẹ ìjẹ́ tiwọ́ gbogbo àwọn tó wà nígbèkùn lọ́wọ́ tó wọn sílẹ̀ irú kan burúkú bẹ́ẹ̀ kìí ṣẹlẹ̀ sí wa wọn kúrò àlọ́wọ́ ìlú ayọ̀ lágbàlódò ajẹ́lódòdó gbogbo ajẹ́lódòdó nǹkan tó lọ́wọ́ sọ ní pé kájẹ́lódòdó àdúrà lódò sì tẹ̀wọ́ gbà kó lọ́wọ́ sọ lódòdó orílẹ̀-èdè ọ̀kọ́sọ lódòdó àmúlòdò gbogbo èèyàn kọ́sọ lódòdó àlàáfíà láti jọba ẹ ṣé o torí dé yìí àgbékalẹ̀ pé àwọn agbọ́dọ̀ pàdé fún ọjọ́ mẹ́ta the last 3 days of this month kákẹ́sẹ̀ àgbàtàdúrà náà kákẹ́sẹ̀ kóńlẹ̀ ìyẹn ní June 28th is going to be Sunday June 28th, then Monday June 29th, then June 30th, then Tuesday a ṣe àgbàtàdúrà àpàdé lórí ìkànnì ti One Media platform láti máa pàdé wa fún àdúrà náà táwọn kásẹ̀ dúró wọn náà máa gbọ́tọ̀ àdúrà àṣetìwọ́gbà nípasẹ̀ èyí bàbá wa lọ́wọ́ níṣẹ́ bàbá wa Professor Stephen Adébánjí Akintoye lọ́wọ́ níṣẹ́ iṣẹ́ náà jẹ́ fún gbòyìn ìròyìn ayọ̀ ní o ní orúkọ Jésù ìtura adébáwọ̀ ìgbà tó ti dé ẹ̀rìn ayọ̀ ojú òní tiwa sọ bẹ́ẹ̀ ìgbà tó ti dé ẹ̀rìn ayọ̀ ojú òní tì mí sọ fúnra ẹ o ìgbà tó ti dé máa ẹ̀rìn ayọ̀ ojú òní tì mí àwọn ànímọ́lẹ̀ gbàdúràwọ̀ àlàáfíà náà wà gbogbo láti sàn sí láéláé àmín àmín Jésù láti ní lọ alágbára lọ́lọ́run wá yes alágbára ní Jésù wá ọba tó láyé àtẹkùn rẹ̀ nìkáwọ́ ó máa sọ ohun tí kò lè ṣe ó lágbára ju iṣẹ́ àti àjẹ́ náà lágbára ju gbá ogun ọmọdéṣẹ́ àwọn ìṣẹ́ náà alágbára lọ́lọ́run wá ọba ìyanu alágbára ní Jésù wá ọba tó láyé àtẹkùn rẹ̀ nìkáwọ́ ó máa sọ ohun tí kò lè ṣe lẹ́yìn díẹ̀ yìí ẹ̀ka tó gbàdúrà dáadáa ọmọ Nàìjíríà gbà
àwọn táwọn Yorùbá kálò yìí nínú ọ̀rọ̀ jáde sí ẹ̀ka gbàdáadá lẹ́yìn ìyẹn sọ pé èmi ni ìmọ́lẹ̀ ògùn adúláwọ̀ sọ bẹ́ẹ̀ o èmi ni ìmọ́lẹ̀ ògùn adúláwọ̀ ìgbà ọ̀tun ti dé ààrẹ ìyànjú òní tì wá oníbẹ̀ kò ṣẹ bẹ́ẹ̀ o nǹkan rere ni a máa bára ṣe o ọ̀tá onídìí ayọ̀ wá o ọ̀tá tẹ̀lé wọn bá fún wa a sì jẹ́ ní ayọ̀ gbà ajẹ́ ti wá o a sì ìjọba rere alẹ́ pàdéjọ́ kẹ́yìn ìbùkún kálukú rà tẹ̀lẹ́wọ̀ àlàáfíà in Jesus we pray amen hallelujah mẹ́ta hallelujah 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 ṣẹ́gun dájú ayọ̀ ní o shalom shalom shalom.